Photography ní èdè Yorùbá. Káàbọ̀ sórí ètò wa ètò yín photography ní èdè Yorùbá. Orúkọ mi ni Gbénga Muritala. Ní ọ̀sẹ̀ yìí, a máa kọ́ wa ní ẹ̀kọ́ kan pàtàkì tó ṣe kókó bí a ṣe lè ya àwòrán pẹ̀lú color gel. Kí la ń pè ní color gel? Òun ni àwọn nǹkan tá máa ń fi sójú iná tá fi ń ya àwòrán tó máa jẹ́ kí àwọ̀ yẹn kó yàtọ̀ lójú ẹni tí a fẹ́ yà. Oríṣiríṣi dẹ̀ ló wà. Ìkan ló wà níbí. Ṣẹ́rí wọn, pupa lélẹ̀, àwọ̀ ewé lélẹ̀, oríṣiríṣi àwọ̀. Bá ṣe ní irú àwọn eléyìí tó tóbi náà, bẹ́ẹ̀ la ní àwọn kékeré tí a lè fi sí ojú speed light wa. Ṣẹ́tìrí speed light rèé, ó ní àwọn eléyìí tó yẹ pa lè fi sí. Tẹ́ bá ṣe ń fi sójú ẹ̀ ni àwọn àwọ̀ yẹn máa change. Oríṣiríṣi ló wà, ṣẹ́rí. Àwọn eléyìí a máa fi sí ojú speed light wa tí color yẹn fi máa change. Gel náà ló ń pe àwọn eléyìí o, ṣùgbọ́n ṣe rí pé eléyìí ó wà fún irú àwọn iná báyìí. Photography ní èdè Yorùbá. Tẹ́ bá wo ibi tí mo wà ń sìn, iná tí a fi ń ya àwòrán yìí, tẹ́ bá rí pé tí máa fi eléyìí sí, ṣe pé ojú mi ṣe ti rí, ṣe ń rí, ṣe pé ojú mi yàtọ̀ bí mo ṣe ń fi sójú náà yẹn, ṣe pé àwọ̀ tó ń wà lójú mi ó yí padà, òun là ń pè ní gel. Photography ní èdè Yorùbá. Model wa orúkọ ẹ̀ ní Bùsọ́lá Olúdáṣe, lára àwọn akẹ́kọ̀ọ́ ní Studio 85 ni. Ẹni tó máa assist mi náà tó máa ràn mí lọ́wọ́, tá máa bá mi gbé náà, orúkọ ẹ̀ ní Ọmọbọ́láńlé. Rẹ́ẹ̀nì sí wọn náà, so òun náà akẹ́kọ̀ọ́ náà lòun náà ní ọ̀dọ̀ wa ní Studio 85 níbí. So ìta máa yà ń sìn, ojú bí yìí, iná tó yẹ kó wà ń bẹ̀ ló máa wà ń bẹ̀. A máa ṣe ẹ̀gbẹ́ yìí ní àwọ̀ èmi. Báwo la lè ṣe yẹ? Speed light wa ló máa ṣiṣẹ́ yẹ. Jẹ́gbẹ́ lè ṣe wà ń bí, Bọ́láńlé máa bọ̀ ń bí. Speed light méjì ni mo fẹ́ lò. Eléyìí, nǹkan tó wà lójú yìí lára àwọn nǹkan tá à ń pè ní diffuser náà ni. Òun ló máa jẹ́ kí iná yẹ, agbára iná yẹ kó wálẹ̀ so that kò ní pọ̀ jù ní ojú ẹni tá fẹ́ yà. Màá wá ní kó dúró sí ẹ̀gbẹ́ yìí. Mo lérò pé ẹ mọ bí a ṣe ń set àwọn speed light yìí. Tí nọ́mbà yẹn bá ṣe ń lọ sókè sí ni agbára iná yẹn ṣe máa wálẹ̀. Tẹ́ bá ṣe ń gbé nọ́mbà yìí lọ sílẹ̀ ni agbára iná yẹn ṣe máa wá sókè. So kẹ́ tó ya àwòrán, ó dáa kẹ́ ẹ kọ́ wo bó ṣe máa rí iná. Kẹ́ ẹ test ẹ̀, kẹ́ ẹ testron ẹ̀. Ṣé ti rí? Ẹ máa rí pé àwọ̀ pupa ó wà ní apá kan ojú ẹ̀. Gẹ́gẹ́ bí ayàwòrán, kò sẹ́ni tó lè sọ fún yín pé ibi ilẹ̀ gbọ́dọ̀ gbiná yẹn sí, àbí ibi ilẹ̀ gbọ́dọ̀. Bó bá ṣe wù yín, nǹkan tẹ́ fẹ́ yà láti ọkàn yín ló ti ń wá. Ṣùgbọ́n tẹ́ bá rí sí jẹ́ pé ojú ẹ̀gbẹ́ kan ni iná jẹ́ẹ̀lì yẹn wà. Àwọ̀ pupa ló wà ńbẹ̀. Tí máa yọ sí, tí máa fi àwọ̀ míì sí, ẹ̀gbẹ́ yẹn náà níbí bó ṣe máa yí padà nìyẹn. Tí a bá fẹ́ create nǹkan tó máa yàtọ̀, ẹ lè ní kí kó dẹ̀gbẹ́ báyìí. Kó dẹ̀gbẹ́ báyìí. Iná yìí ń sìn, ẹ máa gbé lọ sí ẹ̀gbẹ́ yìí. Iná yìí ó máa ba ojú bí. Eléyìí, jẹ́ẹ̀lì yìí, á wá ba gbogbo ẹ̀yìn yìí. Ẹ máa wò. Rẹ́ẹ̀nì náà Bùsọ́lá. Ṣé ti rí pé iwájú yẹ, iná yẹ tó bá wájú yàtọ̀ sí tó bá ní ọwọ́ ẹ̀yìn. A tẹ̀ tún lè ṣe bẹ́ẹ̀ náà ká tún yí padà síra wọn. A lè gbélé wá sí iwájú Bọ́láńlé lọ sí ibẹ̀. Ká gbélé wá sí ojú ẹ̀. Ká fi ìkejì yìí sí ẹ̀yìn ẹ̀. Ṣé ń rí?
ti rí bí ó bá ṣe wù yín ni kọ́ni mo kàn fẹ́ kẹ́ mọ̀ ní pé àwọn jẹ́ẹ̀lì yìí oríṣiríṣi ló wà tó bá wù mí pé òkè o iná yìí mi fẹ́ kó jẹ́ funfun mọ́ màá tún yọ èyí tó wà lójú ẹ̀ yìí màá mú kọ́lọ̀ mi lára àwọn jẹ́ẹ̀lì yìí ó yẹ ká fi àwọ̀ ewé sí bí mo ti fi sójú ẹ̀ yẹn ń sìn àwọ̀ tó máa jáde ń bẹ̀ yẹn ó máa yàtọ̀ ẹ máa rí i pé a máa rí àwọ̀ pupa pẹ̀lú àwọ̀ ewé ń sìn. photography ní èdè Yorùbá. So ṣe ti rí ń sìn pé gbogbo bíi iná ẹ̀ ó ti yàtọ̀ ṣe ti rí báyìí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí lè ṣe máa gbé síbẹ̀ bó wájú Bùsọ́lá. ṣe ti rí ẹ rí i pé èyí tó wà ní ẹ̀yìn òun kọ́ ló wà ní iwájú ẹ̀ jẹ́ ká mú eléyìí ká fi sí ojú ẹ̀ ṣe ti rí ó easy láti ṣe ẹ kàn máa fà á yọ ní ohun rẹ̀ tó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ ẹ bá ti yọ bẹ́ẹ̀ yẹ ẹ mú mi ẹ fi sí ẹ bá ti fi sí ẹ lọ fi sí ojú speed light yín yẹ ẹ á tán ẹ ti rí bó ti ṣe gbé yọ so oríṣiríṣi lẹ lè ṣe so ẹ má gbàgbé láti subscribe sí channel wa a tún fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn model wa Bùsọ́lá àti assistant mi jẹ́ kó rójú ẹ̀ náà ẹ wave sí wọn ó di ọ̀sẹ̀ tó ń bọ̀. photography ní èdè Yorùbá.